Ǹjẹ́ ẹ ti gbọ́ o? Bolkas fèsì ọ̀rọ̀ padà fún Abolore àti MC Oluomo lórí ọ̀rọ̀ àwọn onímàrúwá tí Legacy Abolore sọ. Bolkas tún ti fèsì jáde lórí Tafa Sego àti Istijabah àti àwọn onímàrúwá. This is Jígí Naija TV. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Bolkas fúnra rẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tó bá ti ń wò mí. Èmi Bolkas náà ni. Ìbẹ̀rù phobia, ọmọ olówó olóṣòdì, túdé jáde, ó tó jẹ́ mẹ́ta. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù o. Legacy, fídíò yìí wà fún wa àti ọ̀gá ẹ̀ ọmọ arọ. Mo fẹ́ kó láti kó máa gbọ́ mi o. Ṣé tí wọ́n bá ń tiẹ̀ ń sọ̀rọ̀, ṣé ọ̀dẹ̀ ló máa ń pè àwọn èèyàn ni? Ọ̀dẹ̀ ló ń pè wá. Àbó rò pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ṣe tètè sáré gbàgbé bẹ́ẹ̀ yẹn. Kò tí ì gbẹ́ tó ṣẹlẹ̀. Fídíò tó ṣe lánàá mo fẹ́ fún ẹ lésì lé lórí. Ó ní ń sọ̀rọ̀ nípa márúwá. Mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ̀. Ọ̀gá ẹ ti wà lórí síìtì yẹn rí, ó ti ṣe sẹ́ṣẹ̀ àmà rí. Nígbà tó ga ẹ wà ń bẹ̀, ọ̀rọ̀ yìí ló fàjọ wọn àti Istijabah àti President Ìbíkúnlé Tajudeen Ìbàrúwá. Ọ̀rọ̀ yìí ni. Coordinator lásán ni Alhaji Ìbíkúnlé Tajudeen Ìbàrúwá. Òun náà fẹ́ fún Alhaji Istijabah. Wọ́n gbé station márúwá fún Istijabah o. Coordinator lásán. Òun ọwọ́ ọmọ arọ́jú ọmọ ara tíkẹ́ẹ̀tì. Kò ipò máa lọ ra l'Abuja o. Wọ́n fún Istijabah níwèé, kò máa jẹ́ kí Istijabah ṣiṣẹ́. Nǹkan yẹn ló fàjà òun àtàwọn méjì yẹn. Àti gbàgbé. Kí lọ̀gá ẹ̀ fi ṣèjọba tiẹ̀ ní Èkó nígbà tó ṣe 4 years tiẹ̀? Ó ṣe 4 years, ó pé, ó tún lé. Kí lọ̀gá ẹ̀ fi ṣe? Ó fi márúwá ṣe, ó fọ̀kadà ṣe, ó fi mọ́tò ṣe. Òun ni ó ń gbowó márúwá, owó ọ̀kadà direct, òun ló ń tẹ tíkẹ́ẹ̀tì fún ara rẹ̀. Nínú mọ́tò, èlò ló ń fáwọn Tesco. Ó tún wá kúrò ń bẹ̀. Ó lọ sí Park and Go lórí ọ̀rọ̀ yìí náà ni o. Ó ń dágbé gbogbo owó ìlọ náà ni. Kò ṣe sínú union, kò ṣe síta. Lẹ́yìn àwọn obìnrin nìkan. Sego wá débẹ̀ nísìnyí. Iṣẹ́ tó ga ẹnìkan, tóun nìkan ló ń gbọ́kadà lọ, tó ń gbé márúwá lọ, ṣéńjì ló ń fún owó mọ́tò. Sego wá sí gbogbo ẹ̀ lẹ̀ fáwọn union. Pẹ̀lú gbogbo ẹ̀ náà ó tún ṣe dáadáa fún wọn. Empowerment lọ tún fún wọn mọ́tò. Gbogbo iṣẹ́ wọn àwọn ló ń ṣe. Nígbà tó ga wà ń bẹ̀. Ìsinmi èlò ni ìsọ́nlímì ni o. Òun nìkan ló ń dá ṣe gbogbo ẹ̀. Òun nìkan. So dáadáa sí Sego ń ṣe ń sìn ilẹ̀ ìfẹ́ kó rí ṣe. Torí ẹ mọ̀ páwọn owó yìí náà ló ń lò ló fi ń ṣe dáadáa. Lẹ́rú ń gbádùn, àlejò ń gbádùn, gbogbo wọn ń gbádùn nínú union àtàwọn aráàta tún benefit. Nígbà tó ga tiẹ̀ wà ń bẹ̀ tó ń dá gbogbo àwọn owó yìí lọ, kí ló fà àwọn owó yẹn ṣe? Ẹ̀rọ kan wá débẹ̀ ń sìn, ó ń ṣiṣẹ́ sínú ẹgbẹ́ APC, ó ń ṣiṣẹ́ síbẹ̀, ó ń ṣiṣẹ́ dáadáa sínú union. Ọ̀gá kò lè sọ pé nǹkan báyìí lòun ṣe. Kí ló ṣe? Ó wá ti rò pa ti sáré gbàgbé bẹ́ẹ̀ yẹn. Ó wá ń pe Istijabah kó wá join wọn. Istijabah tó ẹ pọ́ lọ́hùn ni ò jẹ́ kẹ́mi ẹ̀ lọ sí lórí struggle yẹn. Istijabah láti fi Nàìjíríà lẹ̀ lórí ọ̀rọ̀ yìí tó ń lépa ẹ̀mí ẹ̀. Istijabah yẹn lẹ́ máa pè sí kó wá join yín. Ṣé bẹ́ẹ̀ ni Istijabah ṣe gọ̀ tó lójú ti ẹni? Ẹni tó ní làákàyè ní Istijabah náà. Ọlọ́pọlọ ni, ó dẹ̀ mọṣẹ́ yìí dáadáa. Ìsìn ló máa join yín. Ìsìn ní Istijabah máa join yín. Mo ti ẹ̀ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Àwọn ọ̀rọ̀ tó máa ń sọ. Bí a máa ń rò ó kí ń rò kó tó sọ. Ó ní Sego, ó fẹ́ dá wàhálà lẹ̀ l'Ékòó. Ó lọ ní kó sáyìn ìwé, kò sáyìn wá gbàbújá lọ. Sego ò fẹ́ wàhálà ni. Nǹkan tí ọ̀gá ẹ máa fi ń tẹ́tí ní àwọn èèyàn gbà yẹn.
tó fi rò pé òun léèyàn lẹ́yìn òun níṣẹ́ tó gbé dání làwọn èèyàn ń bẹ̀rù kó má gbóúnjẹ lẹ́nu àwọn. Iṣẹ́ yẹn ni Sego wá gbé dání sí o ní ò lágbára o. Sego ò fẹ́ kí APC bàjẹ́, kò fẹ́ kí Èkó dàrú torí election ti dé ni Sego wá gba Àbújá lọ. Ṣẹ́nìkan wà tó ju aṣíwájú lọ ni ó lọ fẹjọ́ sùn. Jóná tó bá yẹ pé Sego fẹ́ da Èkó rú, iṣẹ́ tó ọ̀gá ẹ̀ máa fi ń threaten àwọn èèyàn gbà yẹn ọwọ́ Sego ló máa wá sí i. Ta ló rò pé àwọn èèyàn máa tẹ̀lé nínú ọ̀gá ẹ̀ àti Sego tọrọ wàhálà bá ṣẹlẹ̀? Ẹni tó fún wọn lóúnjẹ ni, kò tún wá ń ṣe pé fún wọn lóúnjẹ fógun yàgbẹ́ tí ó fi gbogbo nǹkan lẹ̀ fún wọn ni o. Táwọn èèyàn ń ṣe dáadáa nínú union sìn. Gbogbo àwọn òkú tó ti jí tó ti kú jàre tọ́gà ẹ̀ ti pa sáyé ní àwọn ikọ̀ àdúgbò, Sego má jí gbogbo wọn padà. Wọ́n ń ṣe dáadáa padà nínú ayé. Ẹni tó ti talé méjì tẹ́lẹ̀ wọ́n máa ti ń rìkọ́bà lásìkò Sego yìí. Ṣé ọ̀gá èèyàn náà máa tẹ̀lé àbí Sego? Sego ò fẹ́ wàhálà torí ọmọ aṣíwájú tòdì kọ́ ni, kò dẹ̀ ń ṣọmọ àlè. Àsìkò election tẹ̀ dídé ká dẹ̀ fẹ́ ká síwájú wọlé ẹlẹ́ẹ̀kejì, a máa tẹ̀ sójú ẹ̀ ni, kò ní jẹ́ bí ti tẹ́lẹ̀. Dóná ṣọ́gà ẹ̀ win election kan fún APC rẹ ni. Ṣé bá ṣe local government election, ṣe bá rí nǹkan tí Sego ṣe, a rí nǹkan tí Kẹ́hìndé ṣe. Dóná àwọn èèyàn ti gbọ́n, wọ́n ti ṣí plaster lójú. Tí Sego bá fẹ́ wà lálẹ́ tó bá ṣí àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀, ó dà pé òun bára ara ṣe ń kọ àwọn èèyàn pẹ̀lú sùúrù tí Sego níyì. Àwọn ọmọ ògbóró ń bínú gan. Sego ò fẹ́ wà láàrin torí election aṣíwájú ń bọ̀. Ọmọ ọkọ ní tó dẹ̀ fẹ́ dáadáa fún bàbá ẹ̀. Lọ́nà gbogbo ìgbésẹ̀ táyìn wá ń gbé sìn tẹ̀rù pé lè jẹ́ lọ. Ojú òdùjọba, etí ò dẹ̀ dùn wọ́n. Nǹkan tí òun ò gbà nígbà tiẹ̀ tó lọ sínú park and go lẹ́yìn wá fẹ́ ṣe fóun sìn. Jẹ́ ìdóná, ṣé gbogbo àyà kì í ṣe APC member ni, a kì í ṣe ọmọ aṣíwájú? Tẹ́yìn kan bá wà níbi kan tó rò pé òun ju aṣíwájú lọ tó ń tàn yín rọ́lẹ̀ ń pa. Aṣíwájú dẹ̀ mọ nǹkan tó ń lọ nígboro ìgbà tó wà ń bẹ̀ tó ń ṣèjọba tiẹ̀ gbogbo ẹ̀ láṣíwájú rí. Ó lo gbogbo agbára ìtọ́ni. Sego wá fẹ́ bá ẹ agbára, ó ń ṣòpó òun nú bíbí ire. Ẹ̀yin wá fẹ́ máa da nǹkan rú. Lẹ́gẹ̀ẹ́sì tó bá ń rò pé Sego máa ń rán yàn sí ẹ pé kó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ kóun máa fún ẹ lówó tániwọ́. Ẹ lè gbé Sego ṣubú. Sego ò fẹ́ kékeré dàrú ló ṣe gbọ́dọ̀ aṣíwájú lọ torí kò sẹ́ni tó ju president lọ. O ti understand? Ìwé wo ló fẹ́ ní kó wá sign? Ìwé tóun ò sign nígbà tiẹ̀. Wọ́n máa ní kí Sego wá sign sí. Ó wá ń pe Istijabah. Ẹ mọ̀ báyìí lè lọ. Torí Istijabah mọṣẹ́, Istijabah ò dẹ̀ gọ̀. Torí òun ló fẹ́ fi ṣe nígbà yẹn, ọ̀hún ti ẹ̀gbẹ́ station mamaruwa fún coordinator lásán. Lọ̀gá ẹni kó mórí wá, kó mọ́rùn wá. Sego tó dẹ̀ lọ fọjọ́ sùn bàbá ẹ̀. Ọ̀run yabọ̀ kò ń sọ̀rọ̀ ẹnìkan. Sego ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Wọ́n ní ó ń bọ̀. Àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ló ṣe lọ fẹjọ́ sùn peacemaker ní Sego. Ọ̀gá ẹni ò da. Ọ̀gá ẹ bá bàrúwá jà. Ó bá Sego jà, ó bá Kẹ́hìndé jà. Síyẹn lásán ò ti fojú wọn. Àwọn ọ̀gá ẹ̀ wo ni ò bá jà rí? Ṣé Sáúlà ni? Ṣọ́lọ́hún wà ní Ṣàgbẹ̀dẹ ni? Ṣọ́gà ẹnìkan ló wà ń lu ni? Jọ̀nà ṣọ́ọ̀tì ẹ̀ wíìlì iṣẹ́ union yìí àbí Oṣòdì, wọ́n wíìlì ẹ̀ fọ́gà ẹ̀ ni. Ọ̀gá ẹ̀ ń wá retirement, ó fẹ́ fi máa wá ṣe retirement ẹ̀ kò lè lọ. Wàláhì tàláhì kò lè lọ. Ṣé òun làkọ́ bí aṣíwájú ni? Àbóhun làkọ́ bí ọlọ́wọ́n bá? Èyí tó jẹ́ òtítọ́ 18 good years ló fi rú lọ́sọ̀dì, ó dẹ̀ ṣe wá bẹ̀. Ó tún wá fẹ́ sọ union di property family ẹ̀. Ọ̀n wíìlì union fún un. Wílẹ̀ fún tó bá mọ̀ lẹ́nu kò máa gbọ́ ẹ̀ lé lọ́wọ́. Istijabah ò lè ẹ́bà tẹ̀lé, àwọn ọlọ́pọ̀lọ́ ò dẹ̀ lè tẹ̀lé torí ojú gbogbo àìló ṣe. Nígbà tán ní kọ́gẹ́ fún Istijabah ní coordinator lásán tí ó gbà. Ibo lẹ wá fẹ́ gbà lọ? Ibo lẹ fẹ́ gbà lọ? Àwọn tẹ́ ẹ̀dẹ̀ ń bá jà yọ̀ ń ṣe dáadáa. Sego ṣe dáadáa, Kẹ́hìndé ṣe dáadáa. Ibo lẹ fẹ́ gbà? Iṣẹ́ wọn ti polówó fún wọn. Sego ibi tó bá ń lọ là ń lọ, Kẹ́hìndé ibi tó bá ń lọ là ń lọ. Máyọ̀wá for assembly ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, ẹ máa jẹ́lé ìlọrun. tó a ní ìrìjù báyìí lọ lórí ètò lónìí, bó bá ṣe ń lọ láàmú mú asétì ìgbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.